Arasakmo Agmoyere Arasakmo Agmoyere Agmoyeri Jerega Ujana Kaekera Agmoyeri Jerega Usena Kasekera Wago Kweime Nagba Mokuwa Arasakmo Agmoyere Arasakmo Agmoyere Agmoyeri Jerega Ujana Kaekera Agmoyeri Jerega Usena Kasekera Wago Kweime Nagba Mokuwa Você não Baba. Daddy, you beat my mommy siso. You beat my mommy siso. I know you know. You beat my mommy siso, Baba. What you beat my? I don't know. I know you know. Eh? Emmanuel. Yes. No.
You don't come hold them, make them not fight. Baba, I don't try. Oh, Baba, I be more they go. They beat my mommy since Baba, more they go now. You don't go to with it. They go house. Baba, where they go house? I need to go to station to bring police stuff for this matter. Matter me for you. Efusa. Egbe wo me ni me wo na. Na we ase you I don't know water. O ya gbe. Omo. Brother Mata no. Iye. On se na di na we do go wago. Aruwa do re go popa. Obu kon ba na de pe go yo. Ore arụwa ji anọ n'ife anọ agaso total awake ya is the total we manage what's no ana we na mai mi mai kian se wa ugwe me wa ji na me kian se wa ona do kama me we owo kan me ge piano Awe oti. Eri me ho. We piano we ga zeno. Baba nana aso go jon we le. Ye de ni ari yo gba na we na wa do kama me. Ye amana ri ere gbe mo pa na ge le be yi ga gbe ibe bu iku ebu ta gbe. Ari ade. Ina gbe za so azinde. Na we ni bu wa de. Ni ri ye wo wa. Wo ese. Maybe me ojo wo na go ego. Na we me hase dia. No ha. Do we quiver. Ro da we ekome. Ma ko we. Ita ebo na ve. Ino Iba no e ona we obi okuko so be kun yan ma wo bi eden no tun kun yan mi. Okay. E no so no. Awe pe dia no de. I have a body. Me ajo e ba ko. Okay. I am me man no repan a man of God. Okay, no me too. I am me. No give me. Doggy video. I am here. Ya give me ma. I deli you want to have vempo. O ma se I have vempo I do lie. Okay, I'm sisi. One of museti. Je bi ya tin ye. Me it's in there. We. Martin Day, ne? We are tin we have mo reba. We myself no we see as. O ma metin ya. It's a money for. Eza tana. We ro kwaro. We me kwegi etin. I we mi ne no de. I have photo. You was. O I have vempo ni. Be learn man. We music gbe. So aka yo ene. Ayo ene do tin de tin ma. Ni mana me gbe ni ra owe wa. Ni ro pe tin la do owe. Eja we no so. O we he pa. Ebi ahia tin no la dia. We bi ene. Anymore. I will wear the waiting. Where the waiting. On the thing, a pastor in Ore or Pali, Sir Jesus. Otinia. Yeah, what I have maybe Bravo there. Sena kasegbera wago kweime na do wana ya adi no de o me mani mo wona ya a ogman waro o baba ya wo bo Awe mi ami ade so da. Ina manu pochize. Ona ebe yaze uwe na do fo. Edita ase.
Abeg ene na we obuhame. Ola jana no do voto na. So pa iwe ni kai wa ya no ebo. Muda ami obuhame na vebo na. Ana voto na ipia. Me ana mi ewe mi ro pa mana ro en. Okeke nu wa ya kai no. No more go ba wo ki me. Emila no fo aka ya gbo awon. Dana je me ri oni. Di me 19 mi agbale no tin ni me. Emila no fo pa Emila no fo. Emila no fo Emila no ba lo. Bele ba le be. Big bats and I get me. We're not alive, are you? Hey, I'm Fena. I'm on my team. If only said, you respect your weapons. But I'm near one of them. No more about Ateka ega devega bebie o Amawo ye wo Eke na munda o Hey munda Agmo apweku Hey nigi pweku Eke na munda Idogu wego. We mere domie. Me ma o lo kan we ni ki ata ma we. Imina ni mina oye kanya. Egbe mo ne o kan we no jo ka bie. O kan we de gere na. E ma bo e ma we. Ifo we ma bo me. Ganya wanu wa bo ni. O wanu bo gege no ri du no ke ni. Lu bo gege no rodo. When you are in the body of the night of Belly, where Asa Jesu, Amen, Tana. Wow, Amen, Rudari. Eh, we're back on one guy. When you are here, when you are no door, Ware Modion, Warema. You mean I'm a where? Oh, Sebanga. Sister, you mean my wife? Yes. To see my children? Yes. Sister. Here Venuta. You mean my wife want to kill my children? Yes. Sister. Ya no me. Here Venuta. Lao. Ẹja gbé rẹ. Ẹja gbé mọ̀ mọ́. Ìyọ́gà máa ga gbọ́ rẹ̀. Ìyọ́gà kan sọ́gà ẹ̀ náà wé gbé. Ìrú ọ̀bọ. Ẹ̀wọ̀n lọ́lá pọ̀ sá. Aláṣẹ òkùnkùn ayé wa èyí ò bá wù ẹ́. Ìmọ̀gbẹ́ lọ pa olùwà ọ̀nà hàn. Rẹ̀ èkú ìwọ èkú ìwú yẹ. Wẹ̀gà yàn. Wọ́n lè dájọ́ wẹ́kí ọgbẹ́. Yàrá tó nù yàrá tiẹ̀. Ẹ̀dùn ọ̀rẹ́. Ìwé rẹ̀ kèrè gún náà wù yẹ. Èmi dáa sọ.
ateka ega devega bebieu amawo yega wo egena momunda hey munda agmora bweku hey nigi bweku egena momunda hey munda emeo sama boye go na ugbo mi wọ́n ní múnà ẹ̀wọ̀ ẹ̀mí wájú wẹ̀rẹ̀ lóògbé ẹ̀dí là ọ́ ẹ̀bí là fẹ́ràn ní ìlà ẹ̀yẹ ń wèyí la fẹ́ mọ̀ gbọ́ rẹ̀ ìgbéra gbọ́ rẹ̀ ọ̀họ̀họ̀ náà kọ́. yóò lọ́lẹ̀ lẹ́bi mi wá wọ́n yóò gbélé orí mi ra bọ̀tọ̀ má yẹ wọ ọ̀rọ̀ wọ́n bá rẹ̀ àbúrò mi lọ́wọ́ mú wọ́n má yẹ kú ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́gẹ́ arọ ẹ̀dẹ́ náà fẹ́ bọ̀ ẹ̀dẹ́ rẹ̀ wà gbọ́ wọn ẹ̀bẹ́ gbọ́n àmọ́ náà uzi egbe wọn wúwe bẹ́ẹ̀ wọn ni wọn bẹ ọdà fún ikú ìwà iye mata ẹni ní bóyá wúwo ẹgbẹ ẹbọnà rẹ wò náà sẹ ọsẹ yìí gbẹmẹ yìí hàn ọdà fún ikú ẹ ọkú ẹ o ẹyẹgẹrẹ bò náà ni ẹyẹgẹrẹ bò náà ẹyẹgẹrẹ ọdà fún ikú èmi wà lè wọn ọdà fún ikú ẹmi náà yìí sọ náà wẹ ọdà fún ikú wọn aṣọ ẹdẹ ni wọn aṣọ ìwà ni ìgbẹ òbí náà fẹ bọ. When they wasn't. Yeah, even Uruguay, or me, you have to be like them. When? The man is so good. Yeah, so by worry. My dog, I may originally a gato, Yamuni. Tell them I'm waiting. I will never wire on your mind. You're here, you will never mind the money. You will never be able now. Oh, say na be hari ba, na be hari koni. Oh, ma. O ma ka me. Ma se e da ogo mi. Ma se. O ko na go ka se. Ti. E go de jo wa ni be. E go de ma. Ma se. Iya be rude ni na kwa be hari ko. O be ya me ni. Ibe fa. Ai wa bo iba ligi. Enika. Ya ga so fure je o na. E wo na ga den. Ase gbese. Omaduna. Ami so pọ̀ fún ọmọ rọ. Ẹ máa gùn náà. Ẹ gí á sì gbé. Èmi yà ọmọ. Ọwọ́ àmà. Láyé àgbọ̀bọ̀. Lọ dẹ́gẹ́ ni wọ́n yà kí wọ́n kọ̀wé náà yóò ní dẹ́bọ̀. Ó wà dẹ́bọ̀. Ìsítà ni a náà fi hàn. Wà gbàlẹ́ ìfànù wà kọ̀kọ̀. Gbogbo ẹ̀ wà kọ̀kọ̀ pẹ̀lú. Àgbẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ ni àná wọ̀ ẹ̀yà dọ̀ yà kòkó de ìsítà ni ọ̀ yóò gudugudu. Ní àgàbọ̀ yìí. Olókà bọ̀ kọ̀kọ̀. Yà fi ọkọ̀ ìwòsàn. Ọmọ bẹ̀ wẹ́ ni lè fi sìn kẹ̀yìn. Ògbánigbé lè fi gbé kẹ̀yìn. Kọ́. We are doing. Yo, ko ya do mi won. Ko. Salo bana ju ni e. Ya ma o da mi ni, mo le ma de mi kaka. O ti e me we ni tota. Báwo. Yo pon ni agbesa. Ya ye mi. E won e me, e pon e wuro me aka yo pon we. Iwe ona yebe agba ahun yo kon we aya kon yebe. Aya o no ma re yebe. Bosu mu wa gba o wa. Mo la. Ko work yo. O wa me ni bo ni kan e. Wa me no pa budo. To se ogbo. Ma so mu na. O ze be. We ta yi ah. O wa me no rodo ni. Yo ko work o mo. Odo wa ka ira dia. Ah? Ze dia wa mi wa to. Mo na le o no jo na bi me. Ki ma re dia. Ma gwa lo nyaga. Vive que ina we papa no ko yo ne. Ri ba vi que na we me we lo. Baba na ko yo ni. Awe na wa sele do na àwọn do vi go. O gba ni me su seji. Nígbà ni ma rí computer building. Dami o ne ni ha. O tanu tare no, menu tu le lo e. Ugbe ni ma be mo, o ma wi ma ya fefefe.
Mabe money me biewo. Ni mari ba ya tota. Apartment ni. Wabe vie no tion. Ware ba. Da o no labe ba. E labe ba na. Anu labe ma e labe ba. Ma oni stress, ma oni nyo egbe. Ma oni nyo when ni kana unga me ni kire. That wa afin awusi. Uwa gbe o awe. Iwunu gbere mi pa ogbe wa ku e. Nipa ari odo. Mu gbe ari odo message that wa mi gbere. Mu do. Me no tangbe. Wo wa do no nana. Umi ameke ni mabe we kede. Uyo me no gbo ma yo ve no kawe. Ni meri omo me vie mo ma to ta a completed building. Ama do we ni pa no wo waru there owu e. Iwe nu ka bie. Afia mero ni siga hebe gbo o ebe no hin wa gbo e. Me siga ma we. Iwe ni siga hebe gbo ebe no hin wa gbo e. My lord. Afia mero ise gbagbo. Owie. Ogie na. Ogie na ko na. Tell me go e. Iye me nu gai. Ni ma be mo pa ni. Wa we ni ma wa fe wa so na. Emi rije lo yobo. Iya ji we emi ro to tebe na. Buda o ma wo be ma gbagwe. Mama gbavan. Ama wo bi wa bi e yore when he here we completed building. Iye me nu gai. Mama Ateka ega devega bebie o Amawo ye wo Ege na munda o Hey munda Agmo apweku Hey migipweku Ege na munda o Abota. Ya kuona wa ije dai. Wende bala de. Oge no ki won. Imunaro. Digunana ni ki olokunu saluve. Nuro me. Ayi mi tuna wo mama. Ogun agwaga. Oguna me. Ogwe. Imunaro. Digunana ni ki wa. Wele ya ka me ma ku we ro bele butia. Ogwalo me. Ite we ni dogu we. Udere wa wo kontene. Utona ya eveni. Igwe nu rie, nu gede. Ebe na ve area ha. Ari ni nwa so ve job na eti Hausa. Igasa. Naka ve uma ha. Ve no rije na. Igwe obo inewo. Ori won no sabo. Igwe ri obo inewo o. Why are you boy? Igwe obo iro ruda we naka ve uma ha. Wenwuna ni nwuna wa ni o. Dimuna nu nwina. Owo gidi akin adam mege. Dame odi ha, dimuna nu nwina. Imuna nu nwina le ba ni ode a. Ode awo we ni ta be ri obo in evo re. Ri obo yin uma minuta. Ri obo in evo re. Ri obo in. Da igo ni no we o mari eme. Iri no gba lo we. Oye gede egbe o me ti ri obo yin wo. Ri obo yin wo. O akun eku obo. Abole o wa mi enu gwa lo awa wi eleke nu le ari ya ku we so egbe me aku keke me aku we me ya aku we because wo pe me bi no pe ba ni du what o ye wa le kia Ateka ega devega bebie o Amawo ye wo Ege na munda o Hey munda Agmo apweku Hey migipweku Ege na munda o Hey munda mi wiri wiri yari e ba meta ude ewi nuwa mi dam nuwa so no na ewi mana ka e ka yebe e wona ka yebe ya e do me ki ma be won we o wa be ke awo ke zede go muni uje o wa be ba me dia wa ka wo ya na ge ma fi don ge o wa bi pa a go kunrin udo ida go o wa be
ina we owe utumega se okoko bo no nya obo e ogi agi na o ta nya ge obo na de o taro mbara ni mwani wa wesi ikulu wati ni ke wata wa e ma e na o e mete mo pa we pa o ti me ma we o we pa wa ya e lo ya opo o ya yu na ye na ma ku ke pe ya yu we no we ta o ma wa Ini ka o megun egun. 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 Omo na wa. O di ka. Awe osi. Ile ame fusa. O we emi na win o we ni amuba en. Awo wa se yin ni. Me won awo o ya ti ebo. Ebo no ya ti ni ni an. We yan agele ati yen na ga lo. Nebo dega erio bene mi ye ya Sudan ya ogele ti o ti o amari ja ebe ne ya ya ba de guna kede ba no kede na wa ki o boro na wa re eyan we ro webo ya bi ma so gbagbe o ya ne me fo sagun ya o da fence ya wa papa le yo te boko ti sambo ba gege ku ba we iboni wa mi wa to gbodo we wa to pe gege we se olu ba se la yo ma ta wa ro egbe wo we se Toto we ngoli go me no ijwe kun me o Toto we o ma me go gegi kwa kun se o Toto we salo kwa me no yi me la o Toto enwa me to oye baba bi domo to so ko we se do ati ri mo o wa polu gangan o mi le la po domo to egbewo adero domo se no ya ana lu na ya ti re ya ma o ya ma ko to pe be ka agbe guru da to we o we lo yo ma ye ke aka ite wa me no pe ana mu o ka si ana wo do fun to ana si igbe adiku ko ma wa o we wo wi me ko jo we ke ya ma ya na re ba bo ri ebe ai ya fun to ke na ya fun to ke ga di temi ya iwa se pa ka be wo esoro no wu esoro no humi amage no ri ke ai se ye o wa yo to wi na we ni ga di se ba su ko ni ba ni ko ha ma wo ye mi o ye wa ru na ere yo te ani re ma we e wa wulu abo wo bi en ni wa wu awo bi ma zin no ada bi no wa iye ji mekin bi mtana ane de gbegbe yakina me ma bi hin ina sugia welele bina sugia welele ina we o ara mi o we ri ono emila no fo su wa de wa ya wo ohun iyere ri tele me ma wi me mu a o da mi ere ni iya mu a o da mi baba omo aku da we ma deserve oye o thank you o da we ma deserve mi na iko the express road when guy na ina we gbogbo ete ba na ti ri mo fu ha uye wa bi iga biye when guy na yin ri ni eme gbe so wa ni ba wi mu me kiani mama na re no je me no we gbe ki me gbe ki me ba o ri no when guy na iba mama ga iba kin aga me bi na kina emi ti na edo ama ege na agbaza ha o ri no ama wo ki me ni eni wa wulo ko e kan be de oni gbe edo wo ri yan wa so to ni ani si me ya bi e baba bi mtana ki lo ke na mi me ni na na when guy na o ya me ka we na wa so ni ai we owo ki me azeno ni ye go we mo na na ye bi me ro wa ri awon ije azengo ni no mu se nwe we ke na we na mu wa na mi ni e ko na si wo koko ni bo bodo ni na mi we akan ne re asura ko zinki asura we mu do bi afe gbo we bubo odo ni eyin ari o ze kede na mi na ye yin ona azengo ni no ma wo ya lo mi bo ya ma ro do na ye wo ya wa ri ogbo wa ye question ni fi ayi bai
nye iti fo esusu ya gbo mi yoko wa ojo uwe si oteme wa mi we uwe nu we ni oti akewe bi wa me azina ina nya ekwe fa ya sin me isuru akwo o me no ma no pa ma o ekwe fa ni ame na ka now when we ahu ya ni nya nona kewe ni umae we bi yo no ikina nya zemu no do we ki me ri wa do kun ne ma be iko nda we no tioma e on wa so ma e bo so we re na e no ji ne e ku e ukuni yo me adina e wo zupogi mo zupogi ba mo be no se ni lo jon we kaka bo ojon we ayoro ewu we bana we bi na jon we iwe yo no na nda ojon we ga le run be biko ogun yin so jon we na lo ti na to ti ya pe ozupogi vibe ale run iwe ko o we tun yin so jon we na mweni kana mweni o le ba je azen gbugbe ni de azen woru we beni me ise na ege le teke azen bi me me na we am azen we azen lo o le wo jon we ti me afa mero igare na we kin we ngwe igare o le me pa lowo ime ado ka mu ba we e de na iti koji nu wala wo wa ko wa de wa vie mi wa ya kegbe nu wa ya to sin wọn na wọ́n ní kai na na we gbegun e mu e bogboko ni no bi e kere na e pegbe ni e gulo no da no dan fún wa ni gbe o mi azeno e wa ku yo kure wo bo ta me ma ti se be ni me wa tere se na baba ma le wo ma e ya nu wa so pe mi we obi mi we ta bo we wa ri do kun ni ma ai we tu we pa e ko te na ni me mu ku yo ni sa pa te ba we ọmọ azekun mi ba won ire ka ma o je o mi ame no wa fún mi na o we no gbin o we no si ọmọ ni a baba we ka mi me na se wori we ewe go te mi ari go wa ma ya sa na pa mi na meru ni baba o ke de do ya so go gbe Bemona. Osage, osawe bone. Bepa, no to sage no lawa. Abwa. Bosu dawo. Hey, era. O to pa ni wa yala. Eru gbe mana mu go ni ya ari ewebu. O gwa na gupa, awe gba papa. Gba kira. Abawe. Tí ló ń jẹ́ wà lé o. Ah, tó ló dé. Tó ló dé máa rí mi. Tí ó ti gbọ́ mi. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ jẹ́ gan gbọ́ yín náà dédé ọ̀pẹ wà bọ̀rọ̀ ẹ̀ àbísí tó gbọ́ lọ. Wọ́n máa ṣe é. Wọ́n kí n gbọ́ mi ní àrùn ẹ̀rọ wọ́n ti wá lọ́jọ́ tí wọ́n lọ́jọ́. Ó kẹ́ ẹ̀ tán wọ̀ tí wọ́n lọ́jọ́. Wọ́n á mọ̀ wọ́n á mẹ́ mọ́tò, wọ́n á mẹ́ mi. Gbẹ̀mọ́ kí n gbọ́ mi, gbẹ̀mọ́ ìrọ̀kẹ́ yáwó. Òṣùwà ẹ̀rọ fi tọrọ lẹ̀ ọ̀kẹ́ lẹ̀ yàrá ìdòwò. Bàbá rẹ̀. Abẹ́rẹ́. Àbọ̀sà. Wọ́sùn. Dáwọ̀rẹ̀. Àwọ̀ ẹ̀. Ìwọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé. Àpọ̀mọ̀ àgbẹ̀ wọ́sùn. Wọ́n. Bàbá ní kéré sí. Kí á ní oyè ọ̀hún yẹn kó ní gbéra. Igun máa ń gbígbó ní ìyá àlẹ́ ìwé bò ní ọ̀pọ̀ ẹ̀ lè kéré ètò ipa lọ́sùn. Ọ̀pọ̀ èyí yẹ fẹ́ lọ́wọ́ wa yà sẹ́gbẹ̀ẹ́ tẹ̀lé nàdáwà. Ọ̀pọ̀ ọ̀gẹ́ yà wà. Ọ̀pọ̀ ọ̀gẹ́ tẹ̀lé sọ̀rọ̀. Wọ́n wá mú igbó mẹ́ nípa dẹ́mẹ̀yọ̀ ẹgbẹ́ mi rẹ̀ èlé àtàlù bá mi ọ̀pọ̀lọpọ̀ láti wọ́n tẹ́ ìlú náà ọ̀pọ̀ ìyá rẹ̀ wà náà bẹ́ẹ̀ kó mú igbó ń wù ọ̀mọ̀ bọ́ ìyá rẹ̀ wò dẹ́yọ̀ wọ́n mi lè rẹ̀ tó gbẹ̀ wọn. Ọgbẹ́ máa mú igbó mọ̀ yára rẹ̀ wò ó gbìn wá. Owó ti lè Pẹ̀lú gbọ́ngẹ́ bàbá pẹ̀lú títí pẹ̀lú àgbọ̀gbìn ní tẹlifíṣọ̀n wo wà. Tẹlifíṣọ̀n náà gbọ̀gbìn wá. Agbọ́gẹ̀ tẹlifíṣọ̀n yìí ẹ̀ tó wọlé kó bá rí àwọn. Ẹ̀ tó wọlé kó bá. Ó ṣe rẹ̀ sí à, ó ṣe ṣiṣẹ́. Ó ṣe mọ̀lọ́kọ̀. Àmọ́ ọmọ náà sí ẹ̀rọ sí ẹ̀rọ ya mú iye. Ìyá gbọ́dọ̀ náà.
ìgbéyàwó àwọ̀ rẹ̀ ní òkè àníkíyà bàbá náà lórí ìyá ọ̀fọ́ òfin náà wà tó àìtó nítorí kọ́ lóyè àyà ìmọ̀ ẹ̀rọ ẹ̀ ọ̀wọ́ mẹ́tì ọ̀gbìn ọ̀tí ní ọ̀gbìn àgùn rẹ̀ ìgbéyàwó àgbọ̀ rẹ̀. ẹ̀yin ọ̀bẹ̀rẹ̀ ló dẹ̀wọ́ ọ̀tẹ̀ tìyẹn ọ̀tìyàn wà rúlẹ̀ mọ̀ fúre èèyàn ibi tábọ̀ ọmọ ibi tí. ó yẹ sẹ́wà ní ẹ̀yìn ọwọ́ ọ̀tí ní ìfẹ́. agbẹ́rọ 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 wọ́n sùnù náà yẹ. wọ́n tún yà kàkẹ́ yà fẹ́ ìbásọ̀ exhibition ẹ̀yà fẹ́ ọgbọ̀n yà fẹ́. wọ́n sùnù. ọ̀rẹ́ yóò wọ́n sùnù kọ́ ẹ̀kọ́ yẹgbẹ́ kọ́ yẹn fi ọmọ gbẹ mọ́ àwọn òbí àwọn àgùntàn. agbẹ́ wọn kèké ibẹ̀ wọn mọ̀rọ̀ pa wọ́n mọ̀ kọ́ wọ́n mọ̀ kú rẹ̀. agbẹ́gun máa yí ìgò ní yẹn lẹ́wẹ̀ bò ibà mú gómìnà ọkùnrin ọ̀pẹ̀ dáṣẹ́ agbẹ́gun ọ̀kọ́gbọ́ àyàfẹ́ agbẹ́wà fún mi agbẹ́. wọ́n náà wẹ̀ kú ọ̀rùn. yẹ́n làwọn. wọ́n lọ gbọ́. agege ọgbọ́n nù àbí nà ká. wọ́n náà kọ́ ta ní mama nù lánàá. yẹ́n làwọn. bàbá akẹ́wọ́ wẹ́ẹ̀dẹ̀. wà á gbé bọ́ wà á máa yẹ ńnà wà á máa yẹ mí kí mi wà á yá o. ẹ̀yin kò tẹ́lẹ̀ tí ọmọ náà bẹ́ẹ̀ dé. wọ́n lọ gbọ́. ọmọ náà bẹ̀ mú wọn. ẹ̀kọ́ bí ẹkú gbẹ́rẹ́ yà gbọ́ ká kú. wọ́n nà mí gbẹ́ náà la fún ẹ̀dẹ̀ bí mẹ́tì. la wá tẹ̀ ìrànlọ́ ẹ̀ bọ́ bá ti mẹ́ni àti ọ̀. ìjẹ́ bàbá wa lè rẹ́. ọwọ́ yà fi ọmọ àgbè mọ́ à. ṣé orí omi máa ń sọ́tọ̀ bàbá ìrẹ̀ náà pààyàn wárí. ọmọ mi mú ọgẹ́ ọmọdé bíbí ìdúró tí fún àmì ẹgbẹ́ tẹ̀ ọ̀rẹ́ mi ọ̀pá náà sínú. bàbá yà tó gbé wọn. sẹ́lẹ̀ bùa ẹ wà á gbọ́ owó ìrẹ́ à wọ́n mi ẹ̀wà gbọ̀n yìí wọ́n mú lọ dẹ́gbàrá gùn àyè. àmì kálẹ̀ rán màbá rẹ̀ wẹ̀ bùa ẹ wà yà á kọ́ dúẹ́. ina yawa gome tere arasakmo agoyere arasakmo agoyere agmoeri yere ga ujana ka egbera agmoeri yere ga usena ka segbera wago kwe ime mẹ owó ẹnu agbe mẹlọ bá làwọ bàbá èmi kébì nílé ní wúwo ẹyà bọ mẹ làwọ bàbá kọ yé agbe lọ bàbá làwọ owó bàbá bọ mẹ làwọ kó bàbá. Meno. Agbe, dede nutu re. Neja. Bere bo. Mo wa ilé ìdìbò bàbá mi. Eye bàbá, mi kemi ni we lawyer po be. Bàbá la. Agbe. O bere fa wa mo tin no wa we. O so di wa ma bi o. O bere we, ena ye ni wa ene de ka we. E no jin ari o pa ri o ifa. Ìwọ̀n ìbú máa ń dùn wọ́ pa kẹ́kàn gbogbo ẹ̀yìn yíwá ya ṣùgbọ́n àìwá yégi ẹ̀ á kò sẹ́nà lọ wá màrún rẹ̀ náà èyí ọ̀wá gbẹ̀rẹ̀ náà pàwọn sí wá gbẹ̀rẹ̀ agbẹ́ ekú egbọ́rí mu ẹ̀ náà á adẹ́gọ́ rìbẹ́ náà lọ́dọ̀ bó wà náà rí ẹ̀mẹ́jì náà òwò ẹ̀yà àyà ayé tìrí àti yẹ́wé mọ́ ìmọ́tò máa gbé mẹ́fà kẹ́kẹ́ náà pẹ́ ẹ̀yà mẹ́wẹ̀ẹ́ wúkú aha umewa me gbomo wenugweji na wenugweji idu asene idu asene we ahia Baba iye ku we kun allow your wife to talk. Dale ore mo ri ase ako mo da me pepe simple omo ave bi san da ele ye be da ya ki o mi san o ri ase omo enu
ọdún ọwá dẹnìà ọmọ mi wé mi òwúrẹ ọlọ́wà tètè gu ẹ kí ẹ kò rí iṣẹ́ ìyẹn náà yín ni. yé ti rí ìwé ìtìyàn ló ti. ẹ o ọ̀sánlọ́pọ̀ ìtìyàn ló ti pè é gbàgbé. bàbá. dàmé owó ẹ ọmọ kékeré náà mi wẹ ìpàtọ̀ kí ìdùn àbóyin òyìn wà wọ̀ wọ̀ ẹ rà wíwẹ̀ náà wọ́n á dẹnìà dùn àná wẹ̀ wọ́n sùn wá ẹ má bẹ rí ọ. bí mi má rí owó ẹ ìfàmọ́lá. náà sẹ́ni yà ẹ ẹ lọ sálọ́pọ̀. ìfàmọ́lá mi gbẹ gbé. owó ẹ̀kú ẹ̀ owó ẹ̀kú ẹ̀ baba owó ẹ̀kú ẹ̀kú. baba ọ̀nà masẹ́ náà fi ẹyí náà ọ̀nà masẹ́ náà fi ẹyí baba masẹ́ náà fi ẹyí alright baba it's okay ọ̀wọ́n náà wẹ̀ mí dán ọ̀nà àgùwà ìtẹ̀gbé ìbòbòyó bòbòrè dúró ẹgbẹ́ ènìyàn ẹ̀mà àríòbé fàríyé làwà. Utane ni be. Ọtẹ́mi náà ọ̀wé mi àgbẹ̀mí kò ní. Bẹ́ẹ̀ni ògìjẹ́ náà nìyà ọ̀jẹ̀ ẹgbẹ́ láwọ̀ bàbá mi náà wà nígbà yìí. Yẹ́nìà ìwé ìdìgbò ìyá ni ìdìgbò ní pàtẹ́ àdéjọ́ náà wẹ̀wẹ̀ wọ́n sùn lè bọ́dá wà dìgbò lẹ̀ dáwẹ́. Baba ọtẹ́mi nù pé bẹ́ẹ̀ni yẹn wá zọ sẹ́nà yà mí ọ̀tún bẹ́ẹ̀ nù zọ sẹ́nà. Just take a look at your son. Just take a look at him. Baba ọtẹ́mi amúgbàgbé ẹ̀yìnmẹ́ baba ọwọ́ àfò lè fúri kọ́ wẹ̀. Ugo fi mo ya yo. Tasa se no ba tu no. And you have to do that. You do that. Wow, but first of all, can you accept your name? Nima make na. Your big boys are really down. You want them to come and see us? No, my brother. Retẹ́mẹ́rì gùn ẹ̀. Wọ́n ní àwọn ìyá pàgbé. Ẹ bá wẹ̀wẹ̀. I'm so happy. I'm so happy. You man lost any of your luggage because in your airport I didn't answer. Baba was it? My brother, we're going to turn this town red. Yes, sir. Very nice. We have to go for this right away. Let's go celebrate. Take Let's go celebrate. Come on, let's get you. We will get Arasakmo amoyere. Arasakmo amoyere. Agmoeri jere ga ujana ka egbera. Agmoeri jere ga usena ka segbera. Wago kwe ime nagba moku. Edi ame wo. Akpo sa. Egbera eh. Mami yaro pa wa. Yaro wa. Me wa chege tmani mami etele. Ko je ko e ya ko ya to ta iba ma. Wa do mi enwe. Ọmọ la ma ila. Ya ta iwo. Ko. Bokia. Ko.
Oje. Iyo ya mama. Oje ya na. Okiana maje. Mata. Je lepo mo gade. Ije iwaro. Mama. Iware iwa o e na son ina we gbera de na. Ina we do mi won ibu edede. Ina we do na me won da wo pa e o bo we na we me imo ni se aye. I mamia, I mia. I ge na we e o. I ge o mu me, I ge ko mu me ya re de na ni do mi won. Wo pa o ma ni ya se ti be bu ade. Be ni ya me imo ni bi. E ya deji. Mama. Okiano ma. Okiano re ma tu do na mi bo. O bokia. Oji. We se e mo ya ma. E ya wa ma. We ma e ho ge iwe re we bo. Ije a ita ma bi. Iwe re we bo ya bolo wa vura ni. Ibi me. Eri averi opo we ni. Opo ni le bi me vane. O wi e opa bi re we bo wi. E ba we ki de to kwa le mo. O ma o. Deruta. Wa mi. Ije la o. Ije o ka kenu be we ni ja pa bo kwa ni e mi na we ma se. Egbo e ti ba pa gbege na ni egbo gan me ya amemi amene. Ije nu la o be ni kan ya ti mi a. Wo pa e ya ti bu ade no ri bo me. E do mi àwọn ije nu la o. Nu la o. Mo no bi mi ya bi a je. Enu we file money kwa be dere o. Deta ma gba orin ya na wulu kwa be de o be nu ya fili ya kwa. We agwa le ya re ni a. Ona me gbuyi. Uwe mi nu me o be to kan we kan ni be kan ni o ma. Wa o me so e ya wa we ga o asenu. E o wa ga popo we. Eru dage efe mare re so bo. E we ya re mi we na gulem. E ba we de na. Ama ya be lele we kwa le yan. Aje akama esenu la o. Awo. Aje. Ade gbere ya de yo because na ode na. Nibe kwalo ewu ni aya e money riri la wa. Ibe ti ewe. Mi ke na do mi wo. Iyo. Koji. Iyo. Ko. Mama kamera de ni ayire. Iya ti ewe we ni no e lo ba we yo to. Mi ati Ara sakmo amoyere. Agmoeri jere ga ujana ka egbera. Agmoeri jere ga usena ka segbera. Wago kwe ime na babo. Me, I'm so tired. Okay, I'm so tired. Mais même avec les avec le maman, moi, derrière, mais moi, tu les efforts, soit l'andéco, et il s'y non grippe, il était what dit. Oh, il n'a pas la closet, I mean, il n'a pas Kenana here, il n'a pas change to the car. Et il n'a pas mis tout off for us, signer les bébés. Come on. Et vous l'avez fait. Et comment c'est bien, on a Mete wa tena we 1 month. They can be 3 weeks in left one. No, don't do that. But that's mani iru gwa kenega ni antebo. Who wa go na? Don't do that. Daddy, we mommy, they need more of you. Okay? We need more. Baba. Ona bo ya. Madam, come here. Le go ni confuse. You know him? Why? Anything? You have him in the person. Baba we wa. Ate baba le. Walk you wire. Ate baba le. Why are you so aggressive? Imemi oko na ma na de o ke ni no na. Ni ma no si ma se. Ja tie baba le. Mother we to ta. Baba o. Madam, come. Come on. Okay. Baba. Come down.
o. Yà lọ bọ̀ mẹ́tí sí ká. Bùrù tẹ̀, bùrù lọ bá dẹ̀. Bùrù bọ̀ wà lọ́gbọ̀. Pẹ̀. Àwọn ọmọ tó kú. Àwọn ọmọ tó kú. Mọ́tò àpò wẹ̀ nà. Ẹsẹ̀ yọ̀gùn ń tẹ́lẹ̀ lọ. Bùrù tẹ́lẹ̀ lọ. Madara yóò mú gbà. You know my father. Ọkọ òun ẹ̀rá mi. Wọ́n náà wọ́n sùn. Wọ́n wú wọ́n kí. Ọmọ náà ẹ̀ wẹ̀ wá. Arasakmọ́ àgbòyèrè. Arasakmọ́ àgbòyèrè. Àgbòyèrè yèrè gàwó jàǹdà ká ègbèrà. Àgbòyèrè yèrè gàwó sẹ́nà ká sẹ́gbèrà. Wàgò kwẹ́ ìmẹ́ nàgbà mọ́kù. Arasakmọ́ àgbòyèrè. Arasakmọ́ àgbòyèrè. Àgbòyèrè. Jesus! Ìjà gbé náà. Ìyá àgbà balọ̀ lórí ẹ̀mẹ̀. Ìyá àgbà balọ̀ ní. No. Easy man. No. Where's the glass? We don't believe quoi? We don't believe quoi? No. I can't take this. I can't take this. She's not my mother. You're follow. Mamma mia. Yes. Mamma mia. Abe. Uga mi me bote wa me. Baba ba ya ji ma e. What a chaos. E me mi o de. Where? Mama ba le ji ma yera ton. Listen. Baba. Ona wenya be. Ona go ado ni. In the States. Ona go in here. No that being a man boy, you will go for it. Oh yeah, we go. You go for it. Please. La deru di bi ona re gemia. La ya le kwe. La nere. Abeli kuno kwa oku na wo ma we se. So ku pa na ke yo anya ke yenye. Mao, when I am near where Oloko will be Palo now, the Palo and the local work I say, well, when he got now, well, who to find out they cannot know. Mamma mia! Shut up your mouth! What's wrong with you? Una wa sisi egbe ge mo de ya ki o ka ku loko ni ya so go na no ta ne ni a file mo filoko a agiri eri o ja no na ya e wo giri o ja no ge no mo aya sabe nu enwo ni e la yu opa tu po yu eku na file mo na filoko a ma bere Mommy didi ala se we bi ase osunu iye go sunu lo ge no it's okay. Please calm down. Ma bere ni a Calm down. What are we? Who care la? What do you want me to say? Mommy, look at me. I will call you mom. When it's time I'm going to talk to my dad. Mom, I love you. Sit down. Go inside. Go and get her water. Go, will you stop that? Allow her sit down. Mommy, no, she must have better take my dad. Mommy, sit down. You go inside, get her bottle water. I said, get her bottle water. To be precise, get her ever water. Now, go get her water. Mommy, you'll be fine, okay? Mommy, let me see her. Okay. Go and get her water. I said, go inside and get her water now. Will you shut up your mouth? I'm coming, okay? Wow. Let me get you water. Enwamege wime o, Toto enwamege wime o, Toto Lati go no ijwe kume o, Toto Wali go me no ijwe kume o, Toto Omame go gegi kwa kunse o, Toto Salo kwa me no jime la o, Toto
Ozena. Bege ne pepure re lo wi ti. Ọ̀bọ ni ọwá sí ọlọ́pàá wàrẹ́ yọ wà mú wá sẹ́ ẹ̀ mẹ́. Ẹ mọ bẹ̀rẹ̀ dùnú o. Ọ̀bọ ká ẹ wá sẹ́ òkè ọ̀yá rẹ̀ tó bọ́ yọ. Ọmọ àbíyẹ mi yóò jọ. Dènà ala orí jẹ ẹyàn sọ ẹkùn rẹ bí ẹ o. Àkúgbọ́ ikọ̀ bo ni. Àwọn rẹ̀ mi lè pẹ́ àmì àdàwùjí. Ọtí ẹnu wà. Ìyá dùn á. Yóò sì ní ìjẹun wà. Ẹ nẹ́fẹ̀rẹ̀ ọkọ̀. Ìyá náà mú wá sẹ́. Ó wà yẹ gẹ̀gẹ̀. Ayé mi àzẹ̀ Africans ẹ̀. Ṣé wàá bọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Wọ́n máa ń fa àmì ìgbélé náà wọ́n mi ọ̀nà ní ìjọ. Africa mọ́nà tí a ti Amẹ́ríkà. Ìyàn bẹ̀wọ̀. Òfin abẹ́ yìí wọ́n lè kà á wà lónà ká ti kó. Anyway, dẹ̀kọ̀ lórí ìgbẹ̀yìn ọ̀bọ. Mommy, can you hear me out? We're not really doing anything for your boy. As in, don't time of it, I mean. We're not really doing anything. Who will pay? Daddy, what do you need? Smile now. Oh, Amma. Mommy, me. You mommy, me. Sure. You are like a watermelon. Now, what about Kapefe? When is that? What did I buy me? What can you want? I'm 17. Why you never? Mami àṣàṣà o. Mami bọ́lá ní abẹ́sẹ̀ ní kéré mi. Ibi ẹ̀fọ́ sà. Ní ìtẹ́wùtẹ́wù. Wọ́n ẹ̀ka bí èèyàn ní ìdè ìwọ̀kọ́ èèyàn ní ọwọ́ kan wọlé ọ̀rẹ́ ẹ̀kún. Wẹ̀wò. Ìgbé máa lẹ́nu. Bẹ́ẹ̀ tó tà. Gbẹ̀dà ni máa lẹ́nu yìí. Ẹ báyìí báyìí wò ní ẹ̀yìn láyé. Gbẹ̀gí mí náà ní àzẹ́ mí náà ní oṣù. Iṣẹ́. Bọ́gọ̀ bò àkúgbò ikọ̀. Ẹ wú. Kẹ̀kẹ́ ọgbẹ́ nìyẹn fọwọ́. Mọ̀ sí òbí ẹ̀rẹ́ fi lò ṣe. Mọ̀ sí òbí ẹ̀rẹ́ fi lò yẹ. Ọwọ́ yẹn pa. Àbẹ̀ wé báyìí náà yìí nọ. Bí ènìyàn yà mọ̀ wọ́n mi dànù wíwé gbò. Ìyẹn wà mí àzẹ́. So bẹ́ẹ̀ náà wá zẹ́ ẹ̀ zẹ́. Chop loco. Chop loco. Ìyọ́ta fọ́ mi. Ẹ̀wọ̀n ayágbọ́lẹ̀ mi ní kọ́ mọ́ ò bàgbọ́n.